Please stop it. Yes. Gbogbo ẹ̀yin ọmọ àgbáyé tẹ̀ ń wò wá. Àwọn aládùúgbò kan nílùú Abẹ́òkúta. Ìgboro Aké lókè jù. Àwọn ò tí ì lè fìdí ẹ̀ múlẹ̀ bóyá gbogbo ohun tó sọ bóyá bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ó ṣe gàtá kò ṣe gàtá, eégún àtiró wọlé, èèyàn àtiró jáde. So àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé ó ṣeé ṣe kó jẹ́ èèyàn àtiró tó wọlé, òun ló padà dé eégún àtiró. Wọ́n ní wọ́n rí arákùnrin yẹn, wojú arákùnrin dáadáa, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí o káàkiri àgbáyé ẹ wojú arákùnrin yìí dáadáa. Wọ́n ní wọ́n ti ń ṣàkíyèsí ẹ̀ ládùúgbò yìí ó ti pẹ́ wípé ó jẹ́ kan lára àwọn abẹ́yìngbẹ́bọjẹ́. Ìdí rèé tó jẹ́ kó fi pè wá, wọn ló máa gẹ́gẹ́ bí ohun tó sọ àwọn ò lè sọ̀rọ̀ púpọ̀, ṣùgbọ́n ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn èèyàn. Torí náà ẹ jẹ́ kí agbó àkẹ́jà máa ó bá ṣe pè wá ní yàjóyàjó, ẹnìkíní pè wá ẹnìkejì ń pè wá. Nígbà tí mo ka àwọn èèyàn tó pè mí tó ń lọ bíi 6 ni mo tó dá wọn lóhùn pé tó ẹja á dá wọn lóhùn o. Who is that stupid Ẹ̀sùnmẹ́yìn? Ẹ̀sùnmẹ́yìn. Ẹ̀sùnmẹ́yìn. Ẹ̀sùnmẹ́yìn dáadáa. Ẹ bá sún ìdí ẹ̀mẹ́. Ẹ̀sùnmẹ́yìn. Ẹ̀sùnmẹ́yìn. Ọkùnrin yìí rèé. Ẹ jẹ́ fi ọ̀rọ̀ gbọ́ àwọn èèyàn lẹ́nu wò. Kí lorúkọ ẹ? Tóbi lórúkọ mi sà. Tóbi. Ẹ jẹ́ adákẹ́ jọ. Kí lorúkọ ẹ? Tóbi sà. Tóbi. Bẹ́ẹ̀ni sà. Àbí? Bẹ́ẹ̀ni. Báwo lo ládùúgbò yìí? Wọ́n nínú ilé tó ń sùn rèé. Mo ṣe ilé ìmú sùn sà. Bolo wa ń sùn. Ẹ̀sà Ògàrákè ìmú sùn sà. Ebo ló ń sùn. Ògàrákè ìmú sùn gbà mí mo lè sùn ìta, mo máa ń sùn kiri ni sà. O máa ń sùn káàkiri. Bẹ́ẹ̀ni sà. Kí ló dé tó ń sùn káàkiri? Ṣé ò nílé ni? Mo ò nílé ọkàn sà. O ò nílé kankan. Bẹ́ẹ̀ni. Ọmọ ìlú wo ni ẹ? Ọmọ Abẹ́òkúta náà. Ọmọ Abẹ́òkúta ń bí ni ẹ bá dárúkọ please. Ọmọ Abẹ́òkúta ń bí ni ẹ. Kí wá ló dé lórí ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n sọ wípé wọ́n rí sísọ̀sì lọ́wọ́ ẹ, rí ọ̀bẹ, rí ìkọ̀kan, rí àwọn gbá. Kí ló ń fún àwọn nǹkan wọ̀nyí ṣe? Pampers. Mi ò lọ́bẹ̀ lọ́wọ́ sà. Ilé tó dẹ̀ wà lọ́wọ́ mi sà, òun dẹ̀ mo máa fi ń ṣiṣẹ́ tó wà lọ́wọ́ mi sà. Iṣẹ́ wo ló fi ń ṣe? Mo máa fi iṣẹ́ lórí àkìtàn ni sà, mo dẹ̀ máa fi wo ilẹ̀ sà. Gbogbo àwọn ìlẹ̀kẹ̀ oríṣiríṣi tó dàbí pògùn wà ń bẹ̀. Nǹkan wọ̀nyí kí ló fi ń ṣe? Mo rà á ní sà. Ó rà á? Bẹ́ẹ̀ni. Kí ló ra arú ẹ̀ fún? Yes sà, mo máa ń like anything like sold sà, mo máa fi ń so design sára mi ni sà. Aha, bóyá jẹ́ nìyẹn, ẹ jẹ́ agbọ́ lẹ́nu bàbá yìí. Ẹ ló báwo ni nǹkan ṣe jẹ́? Ó ti pẹ́ tán ti lé kúrò níjàyè. Bàbá kúrò kìí lé kúrò látọ̀ náà. Ó tún adókè ìdìbò yìí náà several times ó ti rí oṣù 3 sí 4 tó ti rí káàkiri ní àdúgbò yìí. Meanwhile, lọ́sẹ̀ kọjá ogbó lọ́wọ́ ń bẹ̀ yẹn bí 2 or 3 gbó ń bẹ̀ ló jẹ́ àkọlọ́wọ́ náà. Meanwhile, ẹgbẹ́ ìjọba ìtàgé ó máa ń gúnyàn tó gbẹ́gbẹ́ ìbàdàn máa sá lọ ni. Olùpàá ṣe láti nísìnyí tí paramẹ́rin ṣe gíńbà tó fi mú nìyẹn, bóyá jẹ́ nìyẹn. Bóyá jẹ́ nìyẹn, ta ló tún máa bá a sọ̀rọ̀? Ẹjọ́, Ìyá Ṣẹ̀kí. Ìyá Ṣẹ̀kí dà? Ìyá Ṣẹ̀kí nìyẹn. Ọjọ́ Monday tó kọ́kọ́ wá síbí, àtàkẹ́ àbá sọ̀rọ̀ pé kó má dé bímọ. Mo dẹ̀ fẹjọ́ ẹ̀sùn àwọn community àdúgbò dẹ̀ ti wàwé pẹ̀lú ọ̀rẹ́ tí níta bá tiri ká má jẹ́ kó lọ. Bó dẹ̀ ṣe délé ni mo níwọ̀ ọmọkùnrin yìí, mo ti sọ fún ẹ pé kó má dé bímọ. Ó sọ pé ọ̀rọ̀ tèmi kẹ̀ẹ̀kan òun ò bá tèmi wá sàdúgbò.
ok bóyá èmi ló kẹ̀kan ni o bóyá wọ ni ẹnu ẹ̀ lájọ wà yẹn bí mo ṣe mú lé nìyẹn ará àdúgbò ẹgbà wa o kò ṣe bọ́là kò ṣe wèrè o gbọ́mọgbọ́mọ ni ká tó lọ mú níbi sacobas ibẹ̀ lọ ti bá wa mú kó tó hàndù ẹ̀ wá síbí. kó tó ní kó hàndù ẹ̀ wá síbí. bẹ́ẹ̀ni. ó yá hello imam wa àfà. tó ṣẹlẹ̀ mo kí gbogbo ọmọ nàìjíríà títí létò kó tẹ́ ń wò mí káàkiri àgbáyé orúkọ agboolé yìí ló ń pè lágboolé Kúfò nílùú Òkè Èjìgbò lábẹ́ Òkúta ilé tí arákùnrin tó ló ń sùn yìí wọ́n renovate ilé yìí lọ́wọ́ ni wọ́n ń ṣiṣẹ́ inú ẹ̀ lọ́wọ́ ni ó dàbí tó bí ẹ̀ẹ̀mejì tá a ti rí káàkiri àmọ́ lóru tó máa tó kó wọ àyàgbẹ́ òun máa sọ̀yàn dá láǹgbá tá a dẹ̀ ti ní kọ́ bá a mú kọ́ bá ti rí àmọ́bi tó ti wá àdẹ̀mọ́bi tó ń gbé àmọ́ tí wọ́n bí ohun tá a fẹ́ kọ́mọ Nàìjíríà bá wa ṣe ni pé a fẹ́ rọ́mọ ìmọ̀ ládùúgbò yìí pàápàá nígboro Abẹ́òkúta yìí a fẹ́ ṣe alábàápàdé ẹ̀mọ́ rárá ní kíjọba bá wa jọ kọ́ bá wà nǹkan yẹn sọ̀rọ̀ ẹ̀ kọ́ bá wà nǹkan yẹn sọ̀rọ̀ ẹ̀ bóyá jẹ́ nìyẹn o. ẹ̀yin ará àdúgbò Òkè Èjìgbò kí lẹ́ni tẹ́ ẹ fẹ́ nípa arákùnrin yìí o. Yes, Shari. Hello. Hi, sir. Yes, Shari. Àwọn kí lè fẹ́ sọ? Ẹ bá bọ̀, obìnrin kan kí ló wọ́n sọ? Ẹ jọ sá, tó bá ti di ní alẹ́, odò tó wà nínú ìsàlẹ̀ bẹ́ẹ̀, ó máa ń lọ síbi odò yẹn dáadáa. Ó máa ń lọ síbi odò yẹn dáadáa. Bẹ́ẹ̀ni sá, ó máa ń lọ síbi odò yẹn. Èmi ò mọ̀kàn tó lọ ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n ó máa ń lọ síbi odò yẹn. Ó máa ń lọ síbi odò yẹn dáadáa. Bẹ́ẹ̀ni sá, bẹ́ẹ̀ni sá. Tó ọmọ kékeré bá dẹ̀ ti rí ládùúgbò, ọmọ kékeré máa ń sá lọ fún un. Kí ló lọ ń ṣe lódò yẹn? Yes, ibodò yẹn náà mo ti bọ̀ báyìí sá. Ibodò yẹn náà mo ti bọ̀ tí mo ti máa ń ṣiṣẹ́ sá. Ọlọ́run tó ṣiṣẹ́ fún ó dáa gbogbo ẹ̀yàn ọmọ àgbáyé jẹ́ ń wò wá kí ló ti porúkọ ẹ. Tóbi sá. Tóbi kí ni. Tóbi Oyènẹ́kàn. Tóbi Oyènẹ́kàn ṣé ọkọ ló rán iṣẹ́ yìí ni. Yes sá, mọ mi sá, mo ò ní anything sá, mo ò dẹ̀ ní anything. Ó tó ìgbà wo tẹ́ ti rí ládùúgbò yìí. Ó ti pẹ́ o. Ó tọ́dún mélòó. Ó ti pẹ́ gan. Ṣùgbọ́n èyí tó dádúgbò yìí ti tó oṣù márùn-ún. Bẹ́ẹ̀ni, níjẹ́ ìyẹ̀wò lọ́wọ́ òun ní gẹ́lẹ́gẹ́lẹ́ jà yìí. Ó dáa gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá mo bọ̀ ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri àgbáyé ẹ ti gbọ́ ẹjọ́ ẹ ti gbọ́ ohun táwọn èèyàn bá wa sọ wọ́n lọ́wọ́ fẹ́ rí ọ̀gbẹ́ni lórí ẹ̀yin náà wo bádùúgbò yìí ṣètò ìtò ẹ wo àwọn èèyàn ẹ wo àwọn ọ̀ṣọ́rọ́ ọmọ kéékèèké àìmọye bòmí ìtàn ní láńgbájárì lọ́wọ́ ò rí mọ́ o bó ti máa ń bẹ̀rẹ̀ rí o àwọn ò sọ wípé arákùnrin yìí mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n ojú lalákọ̀ fi ń ṣọ́rí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ tòsí yìí bàbá ti kú òǹbí ẹ mú arákùnrin yìí lọ sí police station Òkètòkú ẹ gbọ́dọ̀ lọ make entry ìpè òtẹ́ ilé bàbá ti kú òǹbí lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ọlọ́pàá ó kù sí wọn lọ́wọ́ bó dẹ̀ jẹ́rìí ìyá wa àjùsà tí wọ́n jẹ́ DPO ní Òkètòkú màmá ó ṣiṣẹ́ yẹn kọjá bó ti yẹ ìyá dáadáa ni ìyá yẹn ò gba nonsense tí wọ́n jẹ́ DPO l'Ókètòkú arákùnrin yóò débẹ̀ wọ́n ṣe àwọn investigation ó ti yé yín wọ́n ṣe gbogbo investigation lábẹ́rú wọ́n dẹ̀ rí gbogbo ẹ̀ ti lọ ó ti jẹ́ nìyẹn ẹ̀yin náà ẹ máa bá wa pín káàkiri torí ijọ́ míì bí ò bá tí ì ṣẹlẹ̀ lọ́dọ̀ yín Ọlọ́run níjó padà ṣẹlẹ̀ o ò níjọ́ mọ wa gbé o bó ti jẹ́ nìyẹn ẹ ṣe. Thank you, boss. Yes. No, go see me.